Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin tèmi káàkiri àgbáńláyé ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa ò ní di láṣẹ ọba mi òkè. Mo sọ fún yín wípé a máa gbọ́ èsì láti ọ̀dọ̀ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tùwàn, nítorí pé ó fara wọn gan, ó sì wọ̀n gbangba gbangba wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mọ̀ọ́mọ̀ má wá síbi inauguration councils of ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ọ́mọ̀ ni. So fún ìdí èyí, ìdí tí wọ́n fi mọ̀ọ́mọ̀ má wá yìí, ọ̀rọ̀ ó jáde látẹnu wọn. Ṣé bí mo sọ, ọ̀rọ̀ ti padà jáde. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ fún alára wọn, àwọn náà ti sọ̀rọ̀. Mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ ẹ bá wọn fọ̀nà fídíò yìí délẹ̀ o. Ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ yìí, ẹ dákun ẹ dábọ̀ ẹ wá bá a fòye gbọ́rọ̀ kẹ́ ẹ sì fèròǹgbà yín sọwọ́ sábàlá àríwísí o. Ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ má gbàgbé ẹ bá a subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ tí ì subscribe sórí ìkànnì, ẹ bá a subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká tẹ gbìyànjú àfàdé 5,000. Bẹ́ẹ̀ sì rèé, ẹ bá wa tẹ notification bell. Nígbà tí ẹ bá ti subscribe ló ti máa gbé notification wá fún yín. Ẹ ṣáà tẹ option all, a lè máa sọ fún yín ní gbogbo ìgbà lóòrèkóòrè eléyìí nígbà tí a bá ti gbé ètò wá sórí agbágbé ní gbogbo ìgbà. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ́ mi, òye nẹ́kan ló kọ́ bàbá tó bí lọ́mọ. Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ara kiri mímọ̀ jẹ́ méjọ mẹ́rù ní sìnìyàn kan kì í sìnìyàn. Ìṣọ̀lá akéré finú sọgbọ́n yíyan náà rèé. Tẹ́ bá ní nǹkan tàbí ìkejì láti bá mi sọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín náà lẹ́nu àǹfààní láti pè mí sí tàbí láti mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́. Nǹkan kan wà tí mo fẹ́ jẹ́ ẹja kíyèsí láti ìgbà tí kábíyèsí ti gorí àpèrè, láti ọjọ́ tí wọ́n ti gbádé lé wọn lórí, láti ọjọ́ tí wọ́n ti ṣe ayẹyẹ ìgbádé, from one issue to another ni o. Láti ìgbà tí wọ́n ti lọ gbọ̀pá àṣẹ, ọ́fíìsì gómìnà ni wọ́n ti lọ gbọ̀pá àṣẹ. Since then, from one issue to another. Okay, ẹ wá joyè Ajagungbadé, Elédùmarè kádàrá nítorí orí tó bá máa dáde inú agogo dẹ ní gbọ̀rùn, tó bá máa lè jìgbàlẹ̀kẹ̀ inú agogo dẹ ní wà. Elédùà kádàrá pé kábíyèsí ọba Ọ̀wọ́adé wọ́n joyè, wọ́n jẹ ọba Aláàfin Ọ̀yọ́ tí ò sì sin téèyàn ò ṣe sí i. Kílẹ̀ tó dáa kó mọ́ a lọ́la. Lásìkò yìí o, kábíyèsí ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé òun náà l'Aláàfin Ọ̀yọ́. Lẹ́yìn ìgbà yìí, èmi lérò pé jẹ́ kí kábíyèsí káwọn náà gbìyànjú láti jẹ́ k'àlàáfíà ìjọba kó gun omi ni o. Béèyàn bá ti jagun gbadé, èyàn jà ti gbadé tó fẹ́ gbà. Ohun tó dẹ̀kùn ní k'àlàáfíà ó sì jọba. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ lánàá. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ fún alára wọn tí wọ́n sọ. Ìwé ìròyìn gbé jáde, ìròyìn ti gbé jáde, ìròyìn ti kàn káàkiri. Ókè lánàá, gómìnà Seyi Mákindé wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ yẹn. Wọ́n ní àwọn ti consult àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Àwọn ti consult ọba mẹ́tẹ̀ẹ̀ta, Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, láti lè jẹ́ kí àsọyépọ̀ kó wà láàrin wọn wípé wọ́n máa rotate lọ́dún méjì méjì sí ara wọn. Téèyàn lè ní. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Àwọn ọ̀tọ̀ tẹ́yin bàbá wa náà mọ̀ ni. Wípé Aláàfin Ọ̀yọ́ was not the permanent chairman. Nígbà tí wọ́n ti pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ́tọ̀ọ̀tọ̀. Nígbà tí wọ́n yọ Ọ̀ṣun sọ́tọ̀, tí wọ́n yọ ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ́tọ̀. Tí ọba Àṣánìkẹ́ Olúbàdàn ìgbà náà tó ti wàjà. Nígbà tí wọ́n ti sọ wípé ìpínlẹ̀ ní Ọ̀yọ́, capital òun ní Ìbàdàn. Láti ìgbà náà ni Aláàfin Ọ̀yọ́ ti lọ rìn pé since tí wọ́n ti ní Ọ̀yọ́ rè Ọ̀yọ́ Ìbàdàn. Fún ìdí èyí o, Aláàfin Ọ̀yọ́ ló gbọ́dọ̀ jẹ permanent chairman. Ẹ dẹ̀ mọ̀ wípé
Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí ọba Lámídì wọ́n kàwé, wọ́n mọ àwọn ọ̀tọ̀kùlú ìlú, wọ́n mọ àwọn olóṣèlú, and it was granted. ẹja fìyẹn lẹ̀, kí ni nǹkan tí ọba Ọwọ́adé sọ? Ọba Ọwọ́adé sọ wípé Ṣèyí Mákindé ń parọ́ mọ́ àwọn ni o, nǹkan tó ń mìnì nìyẹn o, wípé Ṣèyí Mákindé never consult him, wọn ò bá àwọn sọ, wípé Ṣèyí Mákindé ò bá wọn sọ, wípé wọ́n máa pín oyè yẹn jẹ láàrin ara wọn, wọ́n ní Ṣèyí Mákindé ò bá wọn sọ. Kábíyèsí ọmọ làwa jẹ́ sí yín sà. ókè fún ọ̀rọ̀ tí kábíyèsí sọ yìí, ó ti ń fi hàn wípé bóyá bíi Ṣèyí Mákindé ọlọ́ba Olúbàdàn sọ o, wọ́n sì bá sọ wọn Ògbómọ̀ṣọ́ sọ o, wọ́n wá yọ ti Aláàfin Ọ̀yọ́, wọ́n yọ sọ́tọ̀, wọ́n lọ bá wọn. I am very sure that can never happen. Procedure tí Ṣèyí Mákindé bá nérò pé òun fi bá yín sọ, òun náà ló máa fi nérò pé òun fi bá gbogbo àwọn ọba méjèèjì tó kù sọ o. Tó bá rò pé bóyá wọ́n ti communicate through letter sí yín, bóyá that is the definition of consulting my 3 royal fathers. Gbogbo wa la gbọ́ nínú nǹkan tí Ṣèyí Mákindé sọ nínú fọ́nrán fídíò tí mo ṣe kọjá nísìnyí ni o. Ọba Ọwọ́adé sọ wípé Ṣèyí Mákindé ò wá bá àwọn sọ o, wípé àwọn máa pín oyè alága jẹ o. Ó túmọ̀ sí pé ọba Ọwọ́adé náà ti ní lọ́kàn wípé àwọn fẹ́ jẹ permanent chairman. Kábíyèsí sà, I am very sure tó bá pé èèyàn nìkan téèyàn dá wà, èèyàn náà máa ń rò ìgbésí ayé ẹ̀ pé bó ni gbogbo nǹkan dẹ̀ ṣe ń lọ báyìí, tó dẹ̀ ń lọ nírọ̀rùn rọ́wọ́ rọsẹ̀ báyìí. Sincerely speaking, I am very sure kò sí ọmọ Yorùbá kankan tó gbé against kábíyèsí Aláàfin Ọ̀yọ́ o. The only thing tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń pè fún òun ni ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀. Ẹ má yọ ara yín sọ́tọ̀, ẹ má sọ wípé mi ò bá lágbájá ṣe, mo ju lágbájá lọ, mi ò bá tẹ̀mẹ̀dò ṣe, èmi àti òun sì ń ṣàwáwù. Ìyẹn gangan ló ṣàkóbá fún wa. Okay, now see, tí kinní yẹn tó bá jẹ́ kó rọrùn ni, kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n wà láyé, ìyẹn ọba Adéyẹmí ọba Lámídì, wọ́n wà láyé, wọ́n wà láàyè tó dáa. Àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ permanent chairman lé lórí, ó dẹ̀ túká lójú wọn. Ibi tẹ́ ẹ ti máa mọ̀ nìyẹn wípé kì í ṣe ìmọ̀ àwọn ènìyàn. Ọwọ́ gbogbo wọn ò sí ń bẹ̀ wípé kí Aláàfin Ọ̀yọ́ kó jẹ permanent chairman. Ó túká. Tẹ́ ẹ bá sọ wípé àwọn gọ́vnà ọgbà yẹn, nítorí pé Aláàfin Ọ̀yọ́ ò support ẹ̀, gọ́vnà ọgbà yẹn ló yọ kúrò kíní kan. Gbogbo àwọn lọ́balọ́ba tó kù tẹ́nu wọn bá kò wá sọ pé irọ́ o, ẹni tá a fi ṣe permanent chairman wa rèé o, ẹ filẹ̀, ó tẹ́ wa lọ́rùn, ṣe báwa ni oúnjẹ permanent chairman ní lórí. But àwọn lọ́balọ́ba yẹn náà, àwọn náà mọ ìtàn, wọ́n mọ̀ kó tó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Kí ló dé tí ò tò? Kí ló dé tí councils of ọba ò tò padà? Ká Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí ọba Lámídì kí wọ́n tó wàjà, kí ló dé tó túká lórí wọn? Tẹ̀bọ́n náà lọ jẹ chairman gbẹ̀yìn, the permanent chairman tí wọ́n jẹ, àwọn náà lọ jẹ gbẹ̀, kí ló dé tó túká lórí wọn? Now, a dẹ̀ ń sọ wípé ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ tó jẹ ká gbà àgbà, àwọn ọba wa wọ́n ń rúmú, wọ́n fa jápámọ́nú. Ṣèyí Mákindé dẹ̀ sọ wípé ọ̀rọ̀ yín wọn ò lè gbọ́rọ̀ yín, ọ̀rọ̀ yín ò lè tà létí tẹ́ bá di ẹyọ kan. Okay, Aláàfin Ọ̀yọ́ ń jà fún man leadership. Àwọn Òkè Ògùn kọ́. Àwọn Òkè Ògùn náà wá ń bínú nísìnyí wípé kò sí ọ̀kẹ́rẹ́ tí ń ṣakíbẹ̀. Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn wípé àwọn méjèèjì at least ó jẹ́ kí
àwọn náà wà nínú chairman yẹn o kí wọ́n máa rotate ẹ̀ láàrin Òkè Ògùn náà ní representative Òkè Ògùn ní representative wọn ò lè ní representative nígbà tó jẹ́ pé àwọn náà ti ka ara wọn gẹ́gẹ́ bí ipò àwọn náà wà lẹ́yìn abẹ́ Ọ̀yọ́ so Aláàfin Ọ̀yọ́ ti ń ṣojú wọn Aláàfin Ọ̀yọ́ ti ń ṣojú wọn gbà náà nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé àsìkò tó bá yẹ ká sọ̀rọ̀ ẹ já sọ̀rọ̀ síbi tó bá yẹ ká sọ̀rọ̀ sí o nobody is going against kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Ọ̀wádé ní view tèmi o ní view tèmi ní ìwòye ojú mi everybody was just concerned about the unity ìfìmọ̀ṣọ̀kan ilẹ̀ Yorùbá ẹ lọ wo fọ́nrán fídíò tí mo ṣe gbẹ̀yìn nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó ń ṣàpọ́nlé kábíyèsí ọba Olúbàdàn kábíyèsí ọba Olúbàdàn ló kọ́kọ́ pàtẹ́wọ́ káwọn tó kò tó gbé nígbà tí wọ́n kéde ọba Olúbàdàn gẹ́gẹ́ bí chairman gbogbo ibi tí Olúbàdàn ń lọ ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń tẹ̀lé náà ẹni wọ́n pé bàbá ga ó sí gbọ́lẹ̀ dáadáa wọ́n ń dúró lẹ́yìn wọn ni ó gbé àkọ́kọ́ wò pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà ló ń dúró pẹ̀lú bàbá báyìí bí àwọn tí wọ́n àwọn akàròyìn ó yẹ béèrè lọ́wọ́ kábíyèsí ọba Olúbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ kó wà ń bẹ̀ tí wọ́n bá ń béèrè gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wọn kó bẹ̀ Aláàfin ọ̀kílẹ̀ rí gbogbo àṣetán láti fọwọ́sowọ́pọ̀ ní ìsinyìí o ọ̀pọ̀lọpọ̀ ìtàn ilé tó ti wà nílẹ̀ láti bí ọdún 15 sẹ́yìn 15 years ago tí kò sí ìgbìmọ̀ lọ́balọ́ba àsìkò rèé ìgbà ọ̀tun ti dé láàrin ilẹ̀ Yorùbá láti ṣa ara wa jọpọ̀ but no deliberate decision ìpinnu téèyàn mọ̀ ẹ wá ṣe ní ṣe pé kọ́ lọ́mọ ṣe àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ at least náà mo fẹ́ gbé ìgbésẹ̀ náà kí n kátẹ̀ wá ọmọ Ọ̀yọ́ kan ká béèrè pé gbogbo tó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ kábíyèsí ọba Ọ̀yọ́ yìí ṣé ó dùn mọ́ àwọn ọmọ Ọ̀yọ́ nínú from the beginning a gbà wípé bí àwọn ọmọ oyè tí wọ́n bá ń du oyè láàrin ara wọn nǹkan ọ̀rọ̀ máa jẹyọ jáde oyè máa padà jámọ́ èèyàn kan lọ́wọ́ tó jẹ́ pé kò dẹ̀ ní tẹ́ àwọn tó kù lọ́rùn a gbà bẹ́ẹ̀ ìyẹn dẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn láti coronation ọ̀tọ̀ ní bí wọ́n ṣe kọ́kọ́ dá ọba Olúwo dúró tí wọ́n ní kò lè jókòó síbi kan ìyẹn bẹ́ẹ̀ ní ọjọ́ coronation yìí you can salute the northern kábíyèsí ìyẹn sultan ẹ salute wọn sà gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wà ń bẹ at least tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ sọ pé lórúkọ Ọọ̀ni ẹ fi kí gbogbo wọn tẹ́ ẹ̀ tẹ́ ṣàpọ́nlé gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò ṣàpọ́nlé gbogbo yín lápapọ̀ ẹ ṣe ẹ̀kọ́ àpọ́nlé láti ìgbà yẹn àwa ń jagun bọ̀ títí dì sí yìí ẹ wá yọjú lánàá àwọn people we talk kábíyèsí náà wá rí wípé ọ̀rọ̀ yẹn ó ti lọ viral gan òun náà fi fèsì lórí rẹ̀ mo fẹ́ kẹ́yìn èèyàn náà kẹ́ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ àríwísí yẹn comment section nítorí ọ̀rọ̀ tí ń wà ńlẹ̀ yìí ṣé bá a ṣe fẹ́ máa bá lọ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ òun náà ni eléyìí tí a wà lẹ́nu ẹ̀ yìí gbogbo ọmọ Ọ̀yọ́ ní okay now ọmọ Ọ̀yọ́ ẹ̀ jáde nígbà tí kábíyèsí tí àwọn ń wòó pé òkè o gómìnà wàá bá wọn sọ fún àwọn kinní kan nítorí ẹ̀ làwọn wá decide àwọn méjì wọ́n yí pé méjì nínú mẹ́ta majority ti carry the vote even though ó ti ju 50% lọ téèyàn bá ti gba 2/1 2/3 pass mark tó yẹn o kò dẹ̀ sí mọ́ nítorí téèyàn bá gba 1.5 pass mark ni ó ti gba 50% ṣùgbọ́n kò wá sí 1 ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gan wà lórí ìjókòó now you see tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bá wà níbi ìpéjọpọ̀ kan ní ìsinyìí ẹ kì í ṣàkíyèsí wípé wọ́n máa ń feel isolated táwọn èèyàn bá lọ kí wọn lórí ìjókòó pé ṣàṣà láwọn èèyàn tó máa ń wá ṣọ̀yàyà mọ́ wọn ẹ wo gbogbo àwọn lọ́balọ́ba tó kù tí Ọọ̀nìrìṣà ẹ jẹ́ ń fọ̀ nílẹ̀
Olúbàdàn yìí ẹ jẹ́ fún Olúbàdàn náà lẹ̀ ká má sọ pé wọn náà ti ṣòṣèlú rí. Ó yá Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá wọ ìpéjọpọ̀ kan kí wọ́n tó jókòó á fẹ́ lò tó 5 minutes. Kí ni reason why? Àwọn èèyàn tí wọ́n ń kí àtàwọn tí àwọn náà ń kíra wọn lọ́tún àti lósì tó ń kíra wọn lọ́tún àti lósì tẹ̀ jókòó. Kí ló kọ́kọ́ fa wàhálà yìí? Ẹni tó máa ń sùn jálá níwájú Ọ̀nìrìṣà kò pé Ọ̀nìrìṣà ní olórí ọba ilẹ̀ kílẹ̀ olórí ọba aládé. Ṣùgbọ́n nígbà tí kábíyèsí ọba Ọ̀wádé tí wọ́n gorí àpèrè, ẹ jẹ́ kí ọba Ọ̀wádé kí wọ́n wọlé nìsín. Àwọn tó wà olórí aládé dé o, olórí gbogbo ọba Yorùbá dé o. Ṣé a fẹ́ dájà alẹ̀ ni? Òun náà làwa bára wa ń bẹ̀ báyìí. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òyìnbó kan ló kọ bàbá mi. Ẹ má gbàgbé subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Bẹ́ẹ̀ sì rèé ẹ bá wa share ẹ jẹ́ òdele ẹ jẹ́ òdòkó. Ẹni nǹkan láti bá mi sọ tàbí ìkejì nọ́mbà tó wà lójú amóhùnmáwòrán yín òun náà ní kẹ́ náǹfààní láti bá mi sọ̀rọ̀ sí. Yálà bóyá ẹ pè mí ní tàbí lórí WhatsApp fẹ́yìn tẹ́ wà lókè òkun. Títí dìgbà tá a fi pàdé ire ayọ̀ àtàláfíà la fi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.